àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè sán ṣòkòtò ẹ̀ kó lọ túnra mú o, kó sì tún rántí òwe àwọn àgbà nílẹ̀ Yorùbá tó ní àràbà lọ túnra mú odò ń gbàrèrè o, àti wípé tójú tì yẹ lápárò ló fi máa ń rìnràn lórí ọ̀rọ̀ àwọn alágbára tí wọ́n ti pinnu wípé dandan àfi káwọn má ṣe jẹ́ kí ìjọba ẹ̀ kó ní àlàáfíà, kí nǹkan má ṣe gbérí dáadáa, kó sì máa dààmú nínú ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe. Ǹjẹ́ àwọn wo ni wọ́n wà lẹ́yìn kí ìjọba kó dàrú mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí? Àwọn tí wọ́n ń pè ní kàbá tàbí cartel, ìyẹn ìgbìmọ̀ àwọn kan tó jẹ́ pé àwọn ló ń darí orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́lẹ̀, irú wọn náà ló sì máa ń pàṣẹ nítorí pé alágbára ni wọ́n. Àwọn ni wọ́n máa fẹ̀sùn kàn pé gbogbo ọ̀nà ni wọ́n ń wà bí ìjọba Tinubu ṣe ní ṣàṣeyọrí tó jẹ́ pé yóò máa lulẹ̀ ní ti ara, yóò sì máa ní àwọn aráàlú kọjá sísọ. Lẹ́nà tí wípé látìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ owó ìrànwọ́ epo tó lóyìnbó ń pè ní subsidy lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 the 29th of March 2023 tó gbàjọba orílẹ̀-èdè Nàìjíríà, ó mà ní ariwo ti sọ tó sì jẹ́ pé aró òrókò aró rẹ̀ díẹ̀, ọmọ èèyàn gò fọhùn bí ọmọ èèyàn mọ́ nígbà tó jẹ́ pé owó epo pẹntiróòlù tó di gbogbo nǹkan mú lórílẹ̀-èdè Nàìjíríà kọ́kọ́ lọ sókè, gbogbo nǹkan tí ẹnu ń jẹ àti tí àwọn èèyàn ń lò ló bẹ̀rẹ̀ sí ni máa gbówó lórí látìgbà tí epo náà tó ti lọ sókè. Ṣùgbọ́n tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń jẹ́ kó dì í mọ̀ pé in tóun ṣe ìgbésẹ̀ tóun gbé náà ló dára, nítorí pé ó yẹ kí àwọn ìjọba tó ṣíwájú òun ti gbé kọjá, àti pé báwọn ò bá ṣerú ẹ̀ oko parun lórílẹ̀-èdè Nàìjíríà ìní ó lọ ń forí sọ. Ṣáà pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe wá rí yìí, nítorí ebi àti ìnira tó gba ìlú, ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóṣù bíi mélòó kan sẹ́yìn ó pàṣẹ pé gbogbo àwọn tó ń kó ìrẹsì èyún ráìsì táwọn èèyàn ń jẹ jù lórílẹ̀-èdè Nàìjíríà wọlé sórílẹ̀-èdè náà yìí, kí wọ́n má ṣe gba owó orí lọ́wọ́ wọn, kí wọ́n lè jẹ́ kí oúnjẹ èyún ráìsì kó wálẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé láti bí oṣù mélòó kan tó ti ṣe léyìí, owó ìrẹsì náà ó wálẹ̀ díẹ̀ tí kò wọ́n rárá. Ṣùgbọ́n láti bí ọ̀sẹ̀ kan méjì sẹ́yìn báyìí, owó ráìsì mà tún ti wọ́n gidi, eléyìí ló sì ń ya àwọn èèyàn lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. Ṣùgbọ́n nígbà tó ń dáhùn béèrè, alága àwọn àgbẹ̀ orílẹ̀-èdè yìí, All Farmers Association of Nigeria AFAN, ìyẹn ọ̀gbẹ́ni Sakin Àgbáyéwà, ó jẹ́ kó dì í mọ̀ ìpè àwọn alágbára kan tí wọ́n fẹ́ kí ìjọba Tinubu kó lójútùú òun ló máa wà lẹ́yìn ẹ̀. Ó ní gbogbo ìgbà tí Tinubu tó pàṣẹ pé kí wọ́n má ṣe gba owó orí lọ́wọ́ àwọn kan tí wọ́n ń kó ráìsì wọlé kó lè wálẹ̀, ó láwọn kan níṣe ni wọ́n lo àǹfààní náà, wọ́n sì dúró di ìgbà tí Tinubu tí yóò tún gbé igi kúrò lórí àǹfààní yìí nígbà tó rò pé ráìsì ti ń wálẹ̀, wọ́n sì ti kún ìgboro. Ó láwọn náà ni wọ́n ṣe ń kó ráìsì wọn jáde báyìí tí wọ́n ń tà lówó gègèrè. Onílé ló jẹ́ kí ráìsì kó wọ́n lásìkò yìí. Bákan náà ìní alága ẹgbẹ́ àwọn ọlọ́gbìn ìrẹsì Rice Farmers Association of Nigeria àti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Raphael Nsa, òun náà sọ̀rọ̀, ó kí ọ̀gbẹ́ni Sakin Àgbáyéwà lẹ́yìn. Ó ní àwọn alágbára kan ìná fẹ́ bójú ìjọba Tinubu jẹ́ láti jẹ́ kí owó ráìsì kó tó wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n tó lọ́nà àbáyọ ni pé bí Tinubu bá fẹ́ ṣe nǹkan tó dọ́dọ̀ aráàlú, kó gbé ìgbà ọ̀nà àwọn àgbẹ̀ oníráìsì, kó sì jẹ́ kó dájú pé àwọn tó pè lágbẹ̀ tó fẹ́ fún lówó náà ó rí pé iṣẹ́ àgbẹ̀ náà ṣe, nítorí pé oníjìbìtì ló pọ̀ jù, àti pé àwọn tí wọ́n kàn fẹ́ kí ìjọba ẹ̀ ṣubú, àwọn ló tó pọ̀ jù tí wọ́n ń wá ọ̀tẹ̀ àtoríṣi nǹkan kiri lábẹ́.